wá rí pé ilá ẹ̀ ti ń gàdú onírè wọ́n tún wá jẹ wípé mo gbé ọdún wa gbọ́dọ̀ wa padà. ó ti àga ọlọ́lọ́ gbé wa ó jẹ máa lọ ni. igúnnugún ní sáwẹlẹ sírí àkàlàmàgbò ní sáwẹlẹ sírí àrùn tí ṣẹlẹ sírí òkèégún márùn tí ṣẹlẹ sírí òkòòsà ẹsẹ mẹyẹ kẹkàlàǹgà ní pẹlẹ sí ẹkú lọ ìyá mọ̀mọ́dé máa ní sòròǹgà ẹ̀bá gbòkété ẹ̀dẹ́kùn jà. láì tàlà ẹ̀sìn ọ̀lẹ́ láì ọjọ́ mẹ́ta. lórí báyìí ló kù tí ó lò láyé. sinimá tètè sàn jẹ èèyàn burú àfàjà àlọ́ àṣejù bàbá òjò dúkù bàbá ìjà wà jẹ tó ń gbani lọ́wọ́ mú gbàkàtà lọ́wọ́ akéjìdáná òun fún ni yá. ìṣòro lọkùnrin fi ń dúpẹ́. Ìdílé Ọmọngúlà, use my right bad eyes for the sacrifice that Mongula asked me to do. No turning back. No turning back. wọ́n náà wà ó. sinimá tuntun sọjẹ ayé òní fàìsàn bá wájà kí ló dé ibo ni sọjẹ ti wá ẹ wò sinimá yìí lóyin ládùn kọjá bẹ́ẹ̀ suspense inú ẹ gbóná jù ó yí bọbọ ó dìgbà tẹ́ bá wò lópin kẹ́ tó mọ̀ tó ń ṣẹlẹ̀ Àjọkẹ́ Ọmọ́táyọ̀ yìí ló sàlọ pẹdùsì ẹ Ọláníyì Àgbo ló direct ẹ Antalaniyan Owólabí Ibrahim Àjọkẹ́ Ọmọ́táyọ̀ yìí ló sà Máírẹ́kọ Kẹ́mi Kọ́rẹ́dé Ẹniọlá Àjàó àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ subtitled in English ó ti jáde lórí VCD nìkan báyìí marketed and distributed by Ìràwọ̀ Films and Music Productions Ami Arena Shopping Complex Bọ́ládé Òṣòdì Lagos Òkìkí Films and Music Productions ló ń distribute ẹ̀ jákèjádò sinimá titun sọ́jẹ́ ó kọjá àfẹnuròyìn àti gbé jáde grab your copy now. ó yà lẹ́nu pé ẹjí ò ríran tó o sì fọ̀rọ̀ lọ báwo ló ṣe mọ́ tí ń bẹ lára rẹ àbí ẹ̀jẹ̀ ọ̀yọ́ ọ̀gá ni mo bá ríran yìí lójú.